Africa Content TV. The review officer for express permission to commence the parade. Gómìnà ti lọ láti inspect parade. Ẹ máa wo gómìnà wọ́n ṣe àyẹ̀wò àwọn tí wọ́n mẹ́rí. Gómìnà ti kó sínú mọ́tò yẹn. Wọ́n tún káàdì ní ìpè mọ́tò ìwà Nàìjíríà ní sóde. Gómìnà ti dúró nínú mọ́tò yẹn. Gómìnà ń yẹ lọ́wọ́ wọ́n ń yẹ àwọn ọlọ́pàá tí wọ́n ń yẹ bí ológun wọ́n ń yẹ wọ́n wò wọ́n sì ń juwọ́ sí àwọn èèyàn. Ẹ̀rí àwọn náà ń juwọ́ sí wọn wọ́n kí gómìnà pé ẹ káàbọ̀ ẹ kú ìsọ̀kalẹ̀ àlàáfíà fún ìpele àkọ́kọ́ ẹ kú iṣẹ́ ẹ kú àṣeyọrí ẹ káàbọ̀ fún ìpele kejì omi tuntun.
ọkọ̀ yẹn ti yí padà ó ti ń padà bọ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni gómìnà ń káwọ́ èèyàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ń fi ìdùnnú kí gómìnà ẹ wà rí nínú àwọn èèyàn ẹ wò ó nínú wọn ṣètò tó. Gómìnà ń kí yín o àwọn ọmọ iléèwé àwọn oníṣẹ́ ọwọ́ àwọn oníṣẹ́ oṣù àwọn ẹgbẹ́ ọlọ́jà àwọn ẹgbẹ́ alátìlẹyìn lọ́kọ̀ ọ̀jọ̀kan àwọn náà kí gómìnà náà kí wọn. Àǹkárá oríṣiríṣi aṣọ funfun lóríṣiríṣi aṣọ tinú ẹni onírúurú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ inú wọn wá fi ìdùnnú wọn hàn tí wọ́n kí gómìnà káàbọ̀ sínú omi tuntun apá kejì. Gómìnà ti gba ìdàdé o gómìnà máa ń juwọ́ sí wa àwa náà ń juwọ́ sí wa ẹ káàbọ̀ àwọn bàálù kéékèèké kan wọ́n wà lójú ọ̀run ṣùgbọ́n a fún mi lọ́la ìgbà yìí àwọn bàálù kéékèèké yìí wọ́n kú ọ̀mẹ́ àwọn bàálù dáadáa. Gómìnà ti dé o àwọn ènìyàn bí wọ́n pa nínú omi bẹ́ẹ̀. Gómìnà ti dé o. Stay like and I said, no, come on, I not allow anybody pass you from here over to the side. All of now crowd this place now. I don't see any pictures now. We are. Okay, we are go back to your position. Go back to your position. Go back to your position. Go back.